mọ̀ wípé ìṣẹ́bọ ni ìṣòògùn bá ti wáyé páàrí òun náà láàrí. Bàbá bíni lọ́jọ́ ọjọ́ kan báyìí òun náà láfilé ayé yìí náà sílẹ̀. Gbogbo ènìyàn pátápátá àwọn ọ̀tọ̀kùlúùlú kódà títí kan àwọn ọmọ Olowu pátápátá ni wọ́n ti ń kí kábíyèsí ọba Olowu tìlú Ẹ̀gbá yan ọba ọ̀jọ̀gbọ́n Sàká Mátẹ̀mílọ́lá ni wọ́n ti pé wọ́n kú àtẹ̀mọ́ra wọ́n sì kó ara fẹ́ra kù sí màmá wọn eléyìí tí wọ́n jáde láyé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kí kábíyèsí ọba Olowu tìlú Òwu tìlú Ẹ̀gbá nílùú Abẹ́òkúta. Ọmọ Olowu Odùrú ọmọ Ajíbọ̀sì ọmọ Ajífẹ̀gbẹ́ṣeré ọmọ apẹ́ ará òru kì í ránró àwí mẹ́nu kúrò ní tòru. Ní ọjọ́ 27 oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí òun náà ni màmá Alájà Alíràtù Àdùnní Mátẹ̀mílọ́lá tí wọ́n jẹ́ yèyí ọba tí wọ́n jáde láyé. Kódà ó fi ìtàn balẹ̀ o nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe pọ̀pọ̀ ṣìnṣìn àyájọ́ ọmọ Olowu tí Òwúdè nílùú Abẹ́òkúta láti ọ̀sẹ̀ tó kọjá òun náà tí wọ́n sì ṣe àṣekágbá rẹ̀ ní ọjọ́ àìkú Sunday tí màmá ìyẹn yèyí ọba tí wọ́n jáde láyé. Ní ọjọ́ 27 oṣù kẹwàá tá a wà nínú rẹ̀ yìí òun náà ni màmá òun náà jáde láyé tó sì jẹ́ àyájọ́ tí wọ́n ṣe àṣekágbá ọdún ọmọ Olowu nílùú Ẹ̀gbá. Iye náà ló fi mú tí gbogbo èèyàn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn fi ránṣẹ́ sí kábíyèsí ọba Olowu tìlú Òwu. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn gómìnà yan aṣòfin àgbà Ìbíkúnlé Amósùn òun náà fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ ó fi ránṣẹ́ tí gómìnà tí ń bẹ lórí àlééfà ní ìpínlẹ̀ Ògùn gómìnà ọmọbakùnrin Dàpọ̀ Àbíọ́dún òun náà fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí kábíyèsí ọba ọ̀jọ̀gbọ́n Sàká Mátẹ̀mílọ́lá tó jẹ́ ti ọba Olowu wípé wọ́n kú àṣẹ̀yìndé màmá wọn o ní ọjọ́ ajé sí ọjọ́ ìṣẹ́gun Tuesday òun náà ni wọ́n ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá gẹ́gẹ́ bí ìlànà ètò tàwọn mùsùlùmí nílùú Abẹ́òkúta. Bákan náà kábíyèsí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ló ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn lọ́balọ́ba ní gbogbo ilẹ̀ Kóòtù Òjíire pátápátá o wípé àkókò rèé fún gbogbo àwọn lọ́balọ́ba náà láti jí gìrì nítorí wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti di ọ̀rọ̀ àgan kò ṣeé dánìkan gbé o fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò òṣèlú àti ipò ńláńlá lórílẹ̀-èdè yìí wípé àwọn lọ́balọ́ba náà àkókò rèé láti jẹ́ kí àwọn náà kí wọ́n ṣe ìgbésẹ̀ táwọn náà lè gbé láti lè mú ìdàgbàsókè bá gbogbo àwọn agbègbè wọn. Kábíyèsí ọba Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè òun náà ló ń ṣiṣọ́ lójú eléyìí nílùú Òṣogbo tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ìgbádé ọba kan bẹ̀ ní kábíyèsí yìí tó wà lára àwọn àlejò pàtàkì ọjọ́ náà òun ní kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ló ti ní àìníṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ojúṣe gbogbo wa náà ni ò pé kí gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Kóòtù Òjíire àwọn náà fi ààyè gba gbogbo àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ aládàáni lójúnà àti lè dá iléeṣẹ́ ńláńlá lẹ̀ sí àwọn agbègbè wọn iṣẹ́ kó lè pọ̀ lọ́pọ̀ yanturu fún àwọn ọ̀dọ́ ní apá agbègbè wọn.